ìbà 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 olódù ọmọ àrè alápánlá tó sọlé ayé rọ ọba tó ti wà káyé tó wà olódùmarè ọba tí ń bẹ nígbà táyé ń bẹ bàbá mi àgbà tí ọmọ wà nígbà táyé ọ̀nà ìṣí mọ́ àyìn olódù ọmọ àrè mo tún dé lónìí o mo tún dé bí mo ti dé mo dé gẹ́gẹ́ bí ìṣe mi mo dé o mo tún dé lónìí mo dé kọ́lọ́kọ́ ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rẹ̀nà olódùmarè ọba tó dá wá sílé ayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé ọtún mójú tèmi rọ́jọ́ tòní ìbà fún mẹsáyà lókè tó olúwa ní olùṣọ́àgùntàn tèmi èmi kì yóò ṣaláìní ọmú mi dòwó lẹ́nu pápá oko tútù ọmú mi lọ sí ọmọ dídákẹ́rọ́rọ́ ọ̀njú ọkàn mi lára yín ọmú mi lọ sípò òdòdó rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú àmì àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú èèwọ̀ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ́ da ọ̀rọ̀ lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé àmín ìbà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo tún dé lónìí o mo dé ká bí èmo fẹnu ọkọ̀ ṣọlẹ̀ lónìí sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV mo dé sí yín lọ́rùn gẹ́gẹ́ bí ìṣe mi ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ó yá ẹ sáré tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ihò tèmi èmi ò pè yín fún kú wọn ò sì pè yín fárùn lónìí tó mo kí gbogbo yín lọ́tùn lósì níwájú àti lẹ́yìn mo kí yín pé ẹ kú ilé o. àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n kún padà bọ̀ wọ́n sọ pé ẹ̀ ń bá kọ̀ tí òkìní kò léṣe mọ̀ pọ́nítọ̀ ọ̀hún ó ti pàdánù káàbọ̀ ni èmi kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́tún lósì nílé lóko àti lẹ́yìn odi mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ gbogbo tí kíkì mi bá ti bá kó wa wà àti àsìkò tá a bá wà lápá ibi tá a wà níbi tá a wà ń bẹ̀ wọ́n. olólùfẹ́ mi nílẹ̀ Yorùbá kò tó òjìire lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé pátápátá ẹ dákun ọyẹ gbàpọ̀ tí yín kẹ́ wá nǹkan fìdílé mi àdìtú ọ̀rọ̀ náà ni mo tún dé sí yín lọ́rùn lónìí láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wọ̀ mí ojú yóò ní erélédè yín etí tẹ́ ẹ ṣe fẹ́ ń gbọ́ mi etí yóò mà ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè adúpẹ́ ó ti tójọ́ mẹ́ta kan tá a ti dé orí ìkànnì yìí gbẹ̀yìn ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó tún mú wa dé arìnrìn àjò ni a sì ti dé ẹ kú ilé. ṣe mọ̀ pé ọmọ sọ pé ní bá ní káwà ọlọ́kámọ́bọ̀ náà láàdé làní débá fún ní báyìí ládìyẹ ń toko ìmọ̀ bọ̀ èmi ọmọ lọ rí wọ́n sì máa bọ̀ rí wọ́n sì máa dé wọ́n tún máa dé bẹ́yìn olólùfẹ́ mi láyọ̀ àtàlàfíà ẹ̀yin tínú yín bá dùn ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè yìí o àmọ́ àwọn tó bá jẹ́ pé inú wọn ò dùn ṣáwa Olódùmarè ti bá wa gbójú lọ́wọ́ wọn ó ti bá wa gbapá ó ti bá wa gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn ó ti bá wa bà spíkà tí ń sọ̀rọ̀ nínú wọn jẹ́ wọ́n sì ti ń gbénu lé wọn ti ń wòrán òde wọn ò tí ì mọ̀ ní ọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ jáde lára wọn ìmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. adé sórílẹ̀-èdè Nàìjíríà nígbà tá a dórílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ṣé wọ́n ṣépè fún yín ni láti ìgbà táwa ti lọ tí wọn bá ṣe mistake yóò ti fẹ́ ẹ̀tọ́ṣẹ̀ kan nígbà tá a lọ arìn àwọn ìrìn àjò kan àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó jẹ́ pàwá sí afẹsẹ̀ kan yà a sì rí bí wọ́n ti ń ṣe lọ́hùn àmọ́ nígbà tá a tún dé Nàìjíríà ẹjọ́ wàhálà ńlá tún bá ń lẹ̀ ní Nàìjíríà lónìí ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn dákun ṣáwa nìkan ni ṣé pé ní ń jà wá ni Nàìjíríà. ó jẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jàre ṣé ẹ gbàgbé pé lórí ọ̀rọ̀ ìlú Àgọ́ṣàṣá àti ọ̀rọ̀ Ìpókíà àti Màṣáì
nílẹ̀ Yorùbá, àwọn tá à ń ṣètò wọn lọ́wọ́ nílẹ̀ Yorùbá nù kó tó di pa ìrìn àjò ráńpẹ́ tá a rìn. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ìlú Ìpókíà a sì wà lórí ọ̀rọ̀ tiwọn. Àmọ́ ìlú Àgọ́ṣàṣá a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba pé ohun gbogbo ti ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀. A sì fi tó yín létí ń fẹ́rẹ́ ń jókì ibi tọ́rọ̀ Àgọ́ṣàṣá dé dúró torí omi àláfíà ibẹ̀ ó ti ń tòrò, àmọ́ kù díẹ̀ Olódùmarè ó sì bá wa mú tòrò pátápátá. Ará mi ní Ìpókíà, ẹ dákun ẹ dúró dè mí, mò ń bọ̀. Ẹ jẹ́ ń ṣe àfẹsẹ̀ kan ya Àgọ́ṣàṣá náà. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àmọ́ nígbà tí mo tún dé àti tí mo gbọ́ kó tó di pé mo lọ, ṣe mọ̀ pé ọ̀rọ̀ ìwàhálà ìjà tí wọ́n ń jà gbọ́n mi sí omi òtó, apalágbájá apààyàn tàmẹ̀dó disappear, asunlé lágbájá asun ilé tàmẹ̀dò, asun ṣọ́ọ̀bù lágbájá asun ṣọ́ọ̀bù tàmẹ̀dò. Ṣe mọ̀ pé ní ń fa wọ́ọ̀wọ́ àtọ̀rọ̀ pé àjọba ọ̀jọba, ọba kìíní jọba, ọba kejì jọba, tàwa ní òdọ̀ba, àti pé ọ̀rọ̀ òṣèlú náà ń bẹ ń bẹ. Bàbá sì tún sọ pé ọ̀rọ̀ òṣèlú náà tún ń bẹ ń bẹ. Àwọn ọ̀rọ̀ iṣẹ́ nítorí ń bẹ ń bẹ tọ́pọ̀lọpọ̀ ọ̀mà. Ṣe mọ̀ pé iṣẹ́ tà ń ṣe ní agbègbè Ìpókíà mọ́ra wọn fàyàwọ́ ńlọ́pọ̀ jù ń bẹ. Kìí ṣẹ̀bi wọn o, èmi ò dá wọn lẹ́bi o, àmọ́ àwọn ìjọba wa ni mo lè rí dá lẹ́bi. Wọ́n ti dí bọ́dà mọ́ wọn nígbà tẹ́ ẹ dí sí bọ́dà tíjọba àná parọ́ báwọn sí bọ́dà tí wọn ò sì sí. Ìjọba bàbá wa tún débẹ̀, àwọn náà tún rí nǹkan ṣe sọ̀rọ̀ bọ́dà. Ẹ dákun kí lẹ fẹ́ kí wọ́n máa jẹ. Èmi mọ̀ yìn wọ́n ní gbogbo Ìpókíà o, mo yìn wọ́n ní gbogbo agbègbè bí ìrókò tó jẹ́ báwọn ọkùnrin wọn wọ́n fọwọ́ wọn síbi tọ́wọ́ ń gbé. Bọ́ bá jẹ́lẹ̀ Haúsá lẹ ti délé ìwò, ẹ má jẹ́ ìtàn yín, nǹkan mi ò ti ṣẹlẹ̀. Wọn ò blame àwọn tí ń ṣe fàyàwọ́ torí èèyàn ó jẹun. Wọ́n sọ pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni, ẹ má jẹ́ ìtàn yín. Àwa ti dé sí stúdíò tiwa tó wà ní ìlú Benin Republic. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Kòtónú làwa ti wà báyìí tá a ti ń transmit bí a ṣe léyìnbó, tá a ti ń bá yín sọ̀rọ̀. Àmọ́ ṣe mọ̀ pé tá a bá ti dé Benin láti ibi táwa wà lọ́hùn-ún, a ti súnmọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, bí wọ́n bá pariwo l'Ékòó á gbọ́ ní àhín, bí wọ́n bá pariwo ń Ìbàdàn, kódà bí wọ́n pariwo ń ilẹ̀ Haúsá, kíákíá là á gbọ́. Gbogbo ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, ẹ kú àfaradà, ẹ kú suffering and smiling lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìrìn àjò tèmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ dákun ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí Àgọ́ṣàṣá kó tó di pé mo rìnrìn àjò ráńpẹ́ tí mo rìn. Torí ìrìn àjò náà là á pè é. A rí pé wọ́n tún gbé ẹnìkan tí wọ́n ń pè ní Wọ̀tá lọ́jọ́ tí wọ́n ní DSS. Ṣé ẹ gbàgbé pé DSS ṣẹ̀ṣẹ̀ fi Wọ̀tá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi lẹ̀ ní àtọ̀gá ìlú. Wọ̀tá tá a mọ̀ sọ lórí ọ̀dọ́ pẹ̀lú prógrámù tí mo ṣe gbẹ̀yìn, àti Alhaji Fatai Isiaka tá a mọ̀ sí ọ̀gá ìlú. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́n lẹ̀ ní látàgọ́lọ̀ àwọn DSS. Ó dàbí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin náà la tún gbọ́ pé àwọn agbófinró ọlọ́pàá wọ́n tún gbé Wọ̀tá. Ǹjẹ́ kí ni Wọ̀tá ṣe? Wọ́n ní àwọn DSS ni wọ́n sọ pé báwọn bá ilé fi Wọ̀tá lẹ̀ wípé kó tètè ya lọ sáàrin ìlú kí wọ́n lọ ṣàtúnṣe, kí wọ́n lọ pe àwọn tó jẹ́ apá ọ̀dọ́ tiwọn, kí wọ́n sì bá wọn sọ̀rọ̀ pé gbogbo yín ẹ má dà lúrú mọ́. Ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́ wẹwọ́ kọ́wọ́ ó lè mọ́. Èyí tí Wọ̀tá lọ ṣe nù táwa náà sì rí fọ́nrán ẹ̀. Ṣé ẹ gbàgbé tí mo ní mo rí lélẹ̀ yìí gan tó jẹ́ kí n ṣe tí mo ṣe ìyẹn prógrámù tí mo ṣe last. Nígbà tí mo rí fọ́nrán náà tí mo rí tí ẹ̀gbọ́n mi Arẹwà àti kẹjẹ ń pè wọ́n lẹ́gbọ́n mi báwọn, ẹ̀gbọ́n mi Arẹwà àtẹ̀gbọ́n mi Bàrígà
nígbà tí mo rí tí àwọn méjèèjì ń pariwo pé láyéláyé irọ́ ànígbà, ìwọ mi ò ní jẹ́ o dúró nílùú yìí, ìwọ màá fojú ẹ̀ rí mọ̀ bo màá ṣe, eléyìí ló bí mi nínú tèmi náà kan fi jáde. Ṣẹ́ẹ̀ṣì mọ̀ pé èmi àti bàbá ẹ̀gbọ́n mi Arẹwà a ti ní ọ̀rọ̀ kan sílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé mo ní wọ́n wá ń ṣọ́ mi kiri. Wọ́n wá mi wá sí stúdíò mi lóòótọ́ ni. Wọ́n sì wá níwà pé kéèyàn ó fura sí wọn, ó mú fura dání tó jẹ́ pé stúdíò mi tó wà ní Nàìjíríà tí wọ́n lọ gan. Àwọn ò mọ̀ pé nígbà tí wọ́n ti ń gbìyànjú láti bà stúdíò mi jẹ́, èmi ti kúrò ládùúgbò. Wọ́n sì ń bá mi sọ̀rọ̀, wọ́n sì wà ládùúgbò stúdíò mi. Wọ́n sì ń sọ fáwọn tó wà níbẹ̀ pé èmi ni mo ní kán wá tí ó sì rí bẹ́ẹ̀. Wọ́n sì ń béèrè lọ́wọ́ tèmi lórí fóònù pé ibo ni mo wà. Àwọn kan tí ẹ̀ sáré fẹ́ rí mi ni láì sọ fún mi. Wọ́n sì ti ń pè mí láti agbègbè ibi tí wọ́n wà pé àwọn kan wà ó, ìrìn wọn sì mú fura dání. Gbogbo eléyìí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ àtàwọn nǹkan kan pé kí wọ́n ṣe báyìí, kí wọ́n ṣe báyìí fún mi. Eléyìí wà ńlẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí a sì rí pé wọ́n tún fi ọlọ́pàá mú Wọ̀tá níbi tí Wọ̀tá ti ń ṣe ọ̀rọ̀ tí àwọn DSS ní kí wọ́n ṣe. Níta gbangba ni wọ́n ti ṣe níbi tí èrè wà ní láàrin ọjà ìlú tà wọ́n pè lágọ̀ọ́ ṣàṣà. Wọ̀tá ń ṣe léyìí lọ́wọ́. A gbọ́ pé àwọn bàbá Arẹwà àti Bàrígà wọ́n lọ lé wọn kúrò níbẹ̀ pé láíláí ní dúró níbí. Wọ́n sì kúrò níbẹ̀. Kété tí Wọ̀tá tó lọ rèé jókòó sí ibi tí ìdí igi kan pé ọ̀dà ẹja dúró náà báyìí káwọn tó fẹ́ ṣẹlẹ̀. Ibẹ̀ làwọn ọlọ́pàá ti dé, àwọn agbófinró tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yin tíà gáàsì yín gbogbo ẹ̀ sókè tí wọ́n fi yùn lé àwọn tó wà nítòsí lọ. Wọ́n sì ké Wọ̀tá mọ́lẹ̀ síkún, wọ́n sì fọkọ̀ gbé lọ. Látijọ́ náà Wọ̀tá ń bẹ ní àgọ́ ọlọ́pàá di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àmọ́ lẹ́yìn ìgbà náà èmi láǹfààní láti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀. Kódà mo pe bàbá Ṣokopao fúnra mi ni mo pè wọ́n. Mo sì sọ fún wọn pé bàbá ẹ dákun torí gbogbo tẹ́ ẹ bá wo gbogbo prógrámù mi Àdìtú Ọ̀rọ̀ Olódùmarè, àlàáfíà lèmi máa ń fẹ́ kó jọba. Gbogbo ètò tí mo máa ń ṣe lórí àlàáfíà nítorí iṣẹ́ tó Olódùmarè gbé rán mi ni. Àwọn kan rò pé bóyá mo máa ń ṣe síbí, mo máa ń ṣe sọ́hùn, kì í ṣe bẹ́ẹ̀ rárá, kò sì rí bẹ́ẹ̀. Mo yéé ṣe síbì kan. Nígbà tí mo bẹ̀rẹ̀ prógrámù ọ̀rọ̀ àgọ́ ṣàṣà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, gbogbo bí wọ́n ṣe sunlé tí wọ́n sun ọkọ̀ gbogbo ẹ̀ ni mo post síta. Gbogbo àwọn nǹkan tápá kejì náà á ṣe, ẹ̀yin ni tí wọ́n pa. Bí wọ́n ṣe pa, wọn ò ní bí wọ́n ṣe pa lọ́wọ́ o. Àmọ́ àwọn tó ṣèjẹ́rìí sí pé ẹni báyìí ló pààyàn, ẹni báyìí ló pààyàn. Mo ní evidence ẹ̀ lọ́wọ́, mo sì post òun náà síta láti lè jẹ́ nǹkan ẹ̀rí gẹ́gẹ́ bí nǹkan táwa gbọ́. Àwa ẹ̀ ṣe síbì kan. Àmọ́ kò sí bí mo ṣe lè ṣe prógrámù kan tí ò ní faramọ́ apá kan, tí apá kan ò ní máa bú mi, tí wọn ò ní máa sọ̀rọ̀ sí mi. Tẹ́ bá gbàgbé ọwọ́ tí mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú prógrámù àgọ́ ṣàṣà nù. Àmọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú prógrámù náà tí mo wá ṣiṣẹ́ ìwádìí débì kan, àwọn iṣẹ́ ìwádìí táwa ṣe, information táwa gbọ́, ṣẹ́ ìgbàgbé tẹ́ bá mú wò dáadáa, àwọn agbófinró wa gan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú information ní tí wọ́n bá gbọ́ ni wọ́n ó fi ṣiṣẹ́. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ ládùúgbò kan, bí wọ́n bá débẹ̀ ní tí wọ́n bá gbọ́ ni wọ́n ó fi ṣiṣẹ́. Bí wọ́n bá pè wọ́n tí wọ́n bá ṣiṣẹ́ ìwádìí, ní tí wọ́n bá rí náà ni wọ́n ó fi ṣiṣẹ́ wọn. Gbogbo tí mo rí pátápátá ni mo fi síta. Tó bá ti wádìí, tó bá ti dó òótọ́, gbogbo ẹ̀ ni mo fi síta. Tó. Olólùfẹ́ mi, ṣẹ́ gbàgbé bàbá Ṣokopao òun ni mo láǹfààní láti bá wọn sọ̀rọ̀. Bàbá ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n mọ̀, wọ́n ṣàlàyé fún mi dáadáa. Olódùmarè rí mi o, ọba mi, ọba dániwáyé. Olódùmarè ọba tó dá òkè, tó dá ilẹ̀, tó dá omi, tó dá sánmọ̀, tó dá afẹ́fẹ́. Bí n bá gba àbẹ̀tẹ́lẹ̀ àbí gba ìgbà lọ́wọ́ ẹnikẹ́ni, Olódùmarè á sì san mí lẹ́san. Wọn yéé gba àbẹ̀tẹ́lẹ̀, wọn yéé gba rìbá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ tèmi rí. Olódùmarè lọ́ba tó rán mi níṣẹ́.
Olódùmarè tó dá ẹnu níbù ọtí mọ tí ó wọbẹ̀ ẹ má jẹ́ ń tàn yín. Mo láǹfààní láti bá bàbá Ṣokopau sọ̀rọ̀ tí wọ́n ń pè ní Akeem Adigun. Ohun tí mo sì bá wọn sọ, mo ní bàbá, ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí lóòótọ́ mo ti tẹ̀ sí yín lára, mo ti ṣe gbá báyìí, mo ti ṣàwó báyìí. Bàbá ó yá ẹjẹ̀lú rẹ̀, mo fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ bàbá. Nípa ọ̀rọ̀ ìlú Àgọ́ṣàṣá tí gbogbo ẹ̀ ń dàrú lọ́tùn lósì, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni ẹ̀yẹ méje ìjàṣà. Oríṣiríṣi prógrámù mo ti ṣe ń pa yín bàbá, kí ló ń ṣẹlẹ̀? Bàbá fi ara balẹ̀, wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ fún mi. Bàbá jẹ́ kí n mọ̀ pé nígbà tí àwọn wà ní Èkó làwọn ti ṣiṣẹ́ ọjọ́ ayé àwọn jù. Ọ́tàsìkò kan àwọn rí pé àgbà ti ń dé, káwọn wá gbéra, káwọn lọ sí inú ìlú tó jẹ́lú tàwọn gangan táwọn mọ̀ nílùú àwọn. Káwọn ó délùú, káwọn máa ṣe nǹkan tó dáa sínú ìlú, káwọn sì máa sinmi nínú ìlú gẹ́gẹ́ bí àgbàlagbà. Àmọ́ ìlú ọ̀hún, àwọn gbìyànjú láti lọ kọ́ ilé tó dáa jù sínú ìlú náà. Àwọn ra oríṣiríṣi ọkọ̀ síbẹ̀. Àwọn bá sì faramọ́ lóṣèlú pé káwọn tún ṣòṣèlú kí gbogbo nǹkan mèremère tó dáa kó lè máa wọlé wá sínú ìlú látọ̀dọ̀ ìjọba. Wọ́n ní dènú o tó fi di pé ọ̀rọ̀ lọ́balọ́ba ṣẹlẹ̀ wípé àwọn fẹ́ èèyàn kan jọba, káfi lágbájá jọba, káfi tàmẹ̀dò jọba, kí ìlú ó tún lè tùbà, ó tún lè tùṣẹ. Ọ̀rọ̀ sì pọ̀ láàrin ọ̀hún, ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́balọ́ba ti Àgọ́ṣàṣá wọn tí ì fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí. Bọ́lódùmarè bá náà ṣì ń bọ̀ ń bẹ̀, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ń bọ̀ ń bẹ̀ nù, ẹ má jẹ́ ń tàn yín. Bàbá jẹ́ kí n mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ pé àpàyàn tó ṣẹlẹ̀ tán, gbogbo wọn gbéra, wọn lọ rèé sunlé, wọn sun mọ́tò, wọn sun ọkọ̀, wọn sun gbá, wọn sun àwo. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀, akànfẹsẹ̀ kan yà ń bẹ̀ ni a sì ń lọ sáàrin Nàìjíríà gangan, ilẹ̀ Yorùbá la ṣì wà. Ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gan a sì ń lọ bẹ̀. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, bàbá ní àwọn òṣìkà. Kódà bàbá ṣépè lọ́jọ́ náà lọ́hùn-ún. Bàbá ní báwọn bá jẹ́ pé àwọn ò fẹ́ràn ìlú Àgọ́ṣàṣá lọ́kàn, báwọn bá ní ẹnikẹ́ni nínú sí ibi kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sáwọn, èpè ńlá ni bàbá gbé kanlẹ̀ lọ́jọ́ náà. Ara mi sì bù máa sọ pé ọmọ ga o. Lẹ́yìn ìgbà náà, Honorable Isiaka, mo láǹfààní láti bá wọn náà sọ̀rọ̀. Kódà ó ti tó ẹ̀mí lókan tí mo ti bá wọn sọ̀rọ̀. Àwọn náà sì ṣàlàyé. Ṣé ẹ gbàgbé pé mo ṣe prógrámù kan lórí Honorable Isiaka Adéròmú? Bẹ́ẹ̀ ni, mo ṣe prógrámù kan lórí wọn gbà kan táwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ya wọ̀lú, tí wọ́n sì pinnu láti gbé èèyàn kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní àrẹ́sì àwọn èèyàn tá a sì gbọ́ information pé Honorable Isiaka Adéròmú ló lìdí wọn wá síbẹ̀. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè jáde nígbà náà, mo ṣe prógrámù. Àmọ́ lẹ́yìn ìgbà náà mo bá Honorable Isiaka náà sọ̀rọ̀. Àwọn sọ fún mi pé àwọn ò ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kódà ẹni tó jẹ́ ọ̀gá pátápátá àwọn Àmọ̀tẹ́kùn nípò Òkè local government, wọ́n náwọn ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, pé ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ tó. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Àmọ́ wọ́n sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ń ṣe àárẹ̀ ọ̀rọ̀ náà ní fèrè kí n kúrò lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá. Ẹ má jẹ́ ń tàn yín. Àtàpá kìíní, àtàpá kejì Àgọ́ṣàṣá, ẹni tó pààyàn, ẹni tó múbọn tó yìn pa ọmọ ìlú ẹ̀ bì, tàbí security ẹni náà ló yìnbọn pa ọmọ ìlú ẹ̀. Èmi sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ mi. Bàbá Ṣokopau, bàbá Akeem Adigun, bí security yín bá pààyàn, bàbá ó pààyàn sí yín lọ́rùn náà ni. Wọ́n lẹ́yìn náà lẹ́pa ni. Bọ́ṣìṣẹ́ yín náà lẹ́pààyàn bàbá. Tẹ́ ẹ bá sọ pé ọmọkùnrin ọ̀hún ó wá dá yín lọ́nà ni, ó ṣe gbá ẹ wá múbọn ẹ pa bàbá. Ẹ̀yin náà lẹ́pa òun bàbá. Àmọ́ nígbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀,
èmi ò lè dáyàn lẹ́bi, Olódùmarè lọ́ba tó lè dáyàn láre tó sì lè dáyàn lẹ́bi. Àmọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi, bàbá ẹ̀mí tó ti jábọ́ àlè rẹ́mi ọ̀hún padà kò ṣeé ṣe. Nínú gbogbo nǹkan tí ń bẹ nílé ayé, gbogbo nǹkan l'Olódùmarè fún wa láǹfààní láti ṣe, àwọn pàápàá jùlọ àwọn ìlú, àmọ́ wọn ò rẹ́mi ṣe. Ẹni tó ti kú ti kú, ẹni tó ti lọ ti lọ. Ẹni tó kù yìí, Nàfíù Àmọ̀sùn tó kù yìí, kódà ó fọmọ sáyé, ó sì fìyàwó sáyé. Bóò ni tí wọ́n ṣe jẹ́ látìgbà tí bàbá wọn àti ọkọ wọn tó ti kú báyìí, ta ní ń tọ́jú wọn? Bóò làwọn ọmọ ẹ̀gán ṣe ń lífù? Nàfíù ó lóbí, ipò wo làwọn òbí ẹ̀ fẹ́ wà? Àmọ̀sùn Nàfíù lẹ́gbọ̀n, ipò wo làwọn ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ wà? Àmọ̀sùn Nàfíù lábúrò, ipò wo làbúrò rẹ̀ fẹ́ wà? A sì tún gbọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n tún ń lé àbúrò Nàfíù kiri tán fún fẹ́ mu. Wọ́n ló ṣẹ̀. Mo nírú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Wọ́n sọ pé ọlọ́ọ̀rẹ́ jẹ́rìí sí tí ó yẹ kó jẹ́rìí sí ní kóòtù wípé wọ́n tún fẹ́ mu èyí Àmọ̀sùn ṣeun. Mo fẹ́ ṣe prógrámù ọjọ́ náà àmọ́ wọn ò ṣe mọ́. Kò tún dáa kó tún jẹ́ pé èèyàn ẹni tí a tún pa náà tún máa mú kiri. Bí wọn ò bá ṣe mistake láì ṣe àní-àní, ẹ̀gbọ́n Àmọ̀sùn Nàfíù ń bẹ ní custody láti tipẹ́tipẹ́, kódà yóò ti fẹ́ tóṣù mẹ́ta di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ń pè wọ́n ní ìyá Yankee. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Orí ọ̀rọ̀ yín ni mo ṣì wà bàbá. Bàbá Ṣokopao, nígbà tí mò ń ṣèwádìí yín kiri, àwọn kan sọ̀rọ̀ yín dáadáa, àwọn kan náà sì sọ̀rọ̀ yín láìda. Àmọ́ nínú àwọn tó sọ̀rọ̀ yín láìda, ẹ jẹ́ n lọ síbẹ̀ òun bàbá. Ohun tí wọ́n complain nípa yín jù ni pé wọ́n sọ pé bàbá wọ́n náà kì í dáríjì yàn. Wọ́n náà kì í dáríjì yàn pé béèyàn bá ṣẹ̀ yín àfi kẹ́ ẹ gbẹ̀san. Olódùmarè ọba sì lẹ̀san bàbá. Àgbàlagbà ni yín o. Àwa ọmọdé tá a jọ mọ gbínísín báyìí, tá a jọ mọ ọmọ yín, mo mọ̀ pa lè bá yín sọ̀rọ̀. Torí mọ̀ sọ̀rọ̀ kan bàgbàlagbà bá ti bímọ ńlẹ̀ báyìí, yóò mọ control ọmọ, yóò mọ darí ọmọ náà. Wá, báyìí ni ó ṣe rìn, báyìí ni ó ṣe rìn. Àmọ́ bọ́mọ ọ̀hún náà bá tó àyè kan tó ọ̀hún náà bá ti dàgbà, bàbá ó ti máa dọmọdé padà. Ọ̀ní ọ̀wà máa sọ pé bàbá ẹ má lọ báyìí, ẹ má ṣe báyìí bàbá. Àwa la gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ níta. Ẹ jẹ́ á sọ̀rọ̀ wọn bàtà lè sọ. A sì ní sọ̀rọ̀ tán láṣẹ Èdùmàrè. Bàbá Ṣokopao, àwọn kan sọ̀rọ̀ yín dáadáa, àwọn kan ò sì sọ dáadáa. Ṣùgbọ́n àwọn tí wọ́n sọ, bàbá ẹ dákun, gbogbo ẹni tó bá ń ṣẹ̀ yín, ẹlẹ́mìí àforíjì bàbá. Ọ̀rọ̀ ìlú Àgọ́ ṣàṣà tí ń ṣẹlẹ̀ yìí, mo sọ̀rọ̀ kan tí n bá ṣe prógrámù pé bàbá, ọwọ́ Olódùmarè àtọwọ́ yín gangan ni solution ọ̀rọ̀ yìí ń bẹ. Ìdí tí mo fi sọ pé ó wà lọ́wọ́ yín, ó ní pé ẹ̀yin lẹ lè papá kìíní jókòó tẹ́ papá kejì jókòó. Ẹ jẹ́ á ṣe báyìí, ẹ jẹ́ á ṣe báyìí. Ọ̀rọ̀ yìí ò bá ti mọ́ débi tó dé. Bàbá wọ́n sọ̀rọ̀ yín dáadáa, èmi náà sì ní. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń jẹ lábẹ́ yín, wọ́n sì ń mu lábẹ́ yín. Àwọn tí sì ń jẹ lábẹ́ yín tán mu lábẹ́ yín, wọn ò ní gbàdúrà kẹ́ ẹ wálẹ̀. Ọ̀hún ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí n bá ti ṣe prógrámù, àwọn ẹlòmíì ó pè mí, wọn ó mọ̀ ṣépè. Tó bá ti ta bá yín bàbá, kì í ṣe pé ẹ ṣẹ̀ mí tẹ́lẹ̀, kì í ṣe pé ẹ tẹ ọmọdé ẹ̀mí pa bàbá. Àmọ́ àlàáfíà lèmi fẹ́ kó jọba l'Àgọ́ ṣàṣà ni, tí mo sì rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọwọ́ yín ló wà bàbá. Àtúnṣe ẹ̀ ń bẹ lọ́wọ́ yín, ń sì ń bẹ lọ́wọ́ gómìnà, ń bẹ lọ́wọ́ ọ̀pẹ́sọ̀, ń bẹ lọ́wọ́ Honorable Tóyìn Táíwò. Bó ṣe wà lọ́wọ́ tiyín náà ló tún wà lọ́wọ́ àwọn apá kejì. Alhaji Fatai Isiaka Ajíbọ́lá ń bẹ lọ́wọ́ tiwọn náà, ń bẹ lọ́wọ́ bàbá Àró, ń bẹ lọ́wọ́ Alhaji Bashorun, kódà ń bẹ lọ́wọ́ Wọ̀tá.
ń bẹ lọ́wọ́ bàbá àlá, ń bẹ lọ́wọ́ bàbá ṣọ́ba lójú, bàbá Abdullahi ṣọ́ba lójú ń bẹ lọ́wọ́ wọn, ń bẹ lọ́wọ́ gbogbo olóyè àwọn bàbá Òkosùn, ń bẹ lọ́wọ́ kábíyèsí Òkosùn, ń bẹ lọ́wọ́ àwọn apá kejì náà. Mo ti bá Mr. Wasiu sọ̀rọ̀, mo bá Mr. Hakeem náà sọ̀rọ̀, mo bá Mr. Bakai ọmọ kábíyèsí, mo bá wọn sọ̀rọ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ni mo ti bá sọ̀rọ̀ dáadáa, mo ti bẹ́lẹ̀lẹ̀ sọ̀rọ̀ dáadáa, mo sì ti ń gbìyànjú àti bá wọn sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n ó kù díẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ bóyá òní bóyá ọ̀la. Àlàáfíà lèmi dé sí bí mo ṣe dé yìí o. Gbogbo ìgbà tí mo sì ń ṣètò ètò mi náà, àlàáfíà náà mo fẹ́ kó jọba. Bàbá Hakeem Adigun, bàbá Ṣokopao, ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín. Báwọn ọmọ lẹ́yìn yín bí wọ́n bá débì kan, bí wọ́n bá ṣọ̀jálẹ̀ tí wọ́n jàjàjà, wọ́n sọ pé ẹ̀yin lẹ rán wọn. Eléyìí sì ń ṣẹlẹ̀ dáadáa tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́yìn yín kan bẹ̀ tó jẹ́ pé wọn ò níṣẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, wọn ò níṣẹ́ kankan lọ́wọ́. Bí wọ́n bá jáde báyìí kí wọ́n lọ rèé fa wàhálà ni. Àwọn kan bẹ nínú àwọn ọmọ lẹ́yìn yín gan tó jẹ́ pé wọn ò gbàdúrà kí ọmọ àlàáfíà lú àgọ́ ṣàṣà kó tòrò kí wọ́n lè máa rówó. Ní tí ó wu àwọn ni pé wọ́n gbé lágbájá lónìí, wọ́n gbé tàmẹ̀dò lónìí, kí wọ́n rí lágbájá láàrin ìlú kí wọ́n lọ rèé fọlọ́pàá gbé. Ṣé ẹ mọ̀ pé ẹ ti fún wọn lágbára bàbá? Ara àwọn agbára tẹ́ fún wọn ni pé kí wọ́n ní access sí DPO direct, kí wọ́n pe DPO. Hello bàbá, lágbájá ti wọ̀lú o, ó yẹ wá bá wa gbé. Ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ bá sọ pé ẹ mọ̀ sí léyìí, wọ́n nírọ̀lẹ́ pa ni bàbá. Lóòótọ́ ẹ sì lè mọ̀ sí. Àmọ́ nínú àwọn tí ń tẹ̀lé yín kan wà tó jẹ́ pé wọ́n gbọ́ wọ́n sì lọ́pọlọ lórí tèmi bá wọn sọ. Mo ṣe prógrámù lórí Mr. Wasiu nígbà kan pé wọ́n ń yọ kọ́kọ́rọ́ wọn sí ni, wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò. Pẹ̀lú àwọn information tí mo gbọ́, Mr. Wasiu fúnra wọn ni wọ́n pè mí lẹ́yìn ìgbà náà. Number one tí mo kọ́kọ́ gbọ́ nípa wọn ni pé iṣẹ́ wọn ni. Àwọn NURTW tí máa ń ṣiṣẹ́ títí ọ̀hún, àwọn ni. Àwọn lágbára láti ṣiṣẹ́ pàdé àwọn ọlọ́pàá nígbà míì. Ṣùgbọ́n ibẹ̀ ńkọ́ ni mò ń lọ. Bí gbogbo àwa tá a jọmọ̀ lú, tá a bá wò ó dáadáa, tá a bá ṣe bó ti yẹ ká ṣe, ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ìjà àgọ́ ṣàṣà ò ní parí. Àmọ́ bẹ́lẹ́bí bá mẹ̀bí ẹ̀ lẹ́bi, táláre bá mọ̀ ààrẹ ẹ̀ láre, ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ọ̀rọ̀ yóò lọ sókun gbàgbé. Ẹ̀yin apá kejì náà, ẹ̀yin ọmọ ìlú, ẹ̀yin ti kábíyèsí Òkosùn, Olódùmarè ọba ń lọ́ra gbo ẹ̀mí gbogbo yín pátápátá. Ẹ kú ti wọ̀tá láṣẹ Èdùmàrè, ọ̀rọ̀ náà níyanjú láìpẹ́. Èmi ò tíì láǹfààní láti fojú mi yìí rí wọ̀tá rí. Àmọ́ tí n bá báyàn sọ̀rọ̀ lásán, Olódùmarè bèrè fún mi lọ́gbọ́n tí wọ́n fi mọ irú èèyàn tẹ́ni ọ̀hún jẹ́. Nígbà tí mo tún gbọ́ gan pé Bariga tí ń lérí mọ́ Wọ̀tá ńjọ́ náà tí mo fi ṣe fídíò tí mo ṣe, nígbà mo gbọ́ pé Wọ̀tá gan lọ́tún fẹ̀yìn pọn Bariga wọlé, pé Wọ̀tá gangan mú Bariga bíi pé èèyàn mú yàn bíi pé ó yá wárè máa jẹun ni. Ara mi tún bù máa sọ. Oríṣiríṣi àwọn nǹkan ni mo ti gbọ́ tó wá jẹ́ pé Bariga ọ̀hún náà lọ́tún wá ń ṣalátakò Wọ̀tá. Ṣó yẹ ká máa ṣe léyìí fúnra wa ni? Èmi ò dájọ́ o, Olódùmarè lọ́ba tí í ṣe ìdájọ́. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ní sọ pé nínú ọ̀rọ̀ mi, ó dàbí pé mo ṣépè fẹ́nikẹ́ni. Ohun tí mò ń sọ ni pé ládùúrú bí Wọ̀tá ṣe ṣe tó pẹ̀lú tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, tó ṣẹ̀ṣẹ̀ jáde lọ́gbà DSS, tó sì jẹ́ kálàáfíà ó wá jọba. Lóòótọ́ tá a bá ní ká wò ó, bí Wọ̀tá ṣe wá sáàrin ìlú kan tó wá, ó yẹ kí Wọ̀tá ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n ó ti gbé. Ó yẹ kí ìjọba ó mọ̀ sí bó tiẹ̀ jẹ́ pé DSS ló rán wọn níṣẹ́. Ó yẹ káwọn ìjọba ó mọ̀ sí pé Wọ̀tá fẹ́ wọ àárín ìlú o. Èmi Wọ̀tá o, bí Wọ̀tá ò bá tiẹ̀ láǹfààní tèmi sọ lẹ́yìn nù, pé bí Wọ̀tá ò bá tiẹ̀ láǹfààní láti lè lọ rèé bá kábíyèsí, torí pé kábíyèsí méjì ní ń bẹ.
bí wọ̀tá ò bá láǹfààní láti lọ rèé bá kábíyèsí pé bàbá mo fẹ́ ṣe nǹkan báyìí 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 nítorí tó wà nílẹ̀, ṣe sì mọ̀ pé ìjà ló délẹ̀ tó rí dòwe. bí wọ̀tá ò bá láǹfààní eléyìí mo ní ó yẹ káwọn agbófinró mọ̀ sí. àmọ́ ńgbà tẹ́lẹ̀ yìí sì ṣẹlẹ̀, gbogbo fọ́nrán tá a rí kò sí fọ́nrán kankan tó against wọ̀tá. wọ̀tá ń sọ fáwọn ènìyàn ni pé ó yá ẹ̀yin èèyàn tèmi o, ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká darapọ̀ níwájú Olódùmarè. wọ̀tá pè mí ní ó pọ̀ láti wọ́n lọ, wọ́n sì jẹ́ kí n mọ̀ pé àdìtú ò, a mọ̀ pé wọ́n lọ máa ń ṣe prógrámù, àmọ́ mo fẹ́ lọ sáàrin ìlú. àwọn DSS sọ pé kí n lọ rèé ṣe bèbétò àlàáfíà ó ṣèjọba, àwọn sì gbà láti ṣe. wọ́n ní akẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ sẹ́yìn tó jẹ́ tàwọn pé ó yá ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ká jọ ṣe ìlú àgọ́ṣàṣà kó lè rojú kó lè ráàyè kálàáfíà ó sì jọba, kẹ́ ẹ má bẹ́nikẹ́ni jà mọ́. a sì rí pé lóòótọ́ ní tí wọ̀tá lọ rèé ṣe nìyí. kó tó di pé àrípá àwọn bàbá wa méjì kan jáde síta pé láyé ó tún ti bẹ̀rẹ̀, ìwọ máa fojú ẹ̀ rí mọ̀ wo níbí yìí, èmi àti àbí kìnní kan, gbogbo wa náà la rí fọ́nrán ọ̀hún. tó bẹ̀mí gan nínú ìtaàrí ni pé àwọn agbófinró wọlé, wọ́n sì gbé wọ̀tá, wọ́n sì tún gbé wọ̀tá lọ. látijọ́ náà báyìí yóò ti máa lọ bí ọ̀sẹ̀ kan báyìí àbíkọ́ ti pọ́ṣẹ̀ kan. látìgbà náà wọ̀tá ń bẹ lábẹ́òkúta o, wọ̀tá ń bẹ léléwéran látìgbà náà. àwọn judiciary àwọn ni wọ́n tún ti strike báyìí. wọ́n sì lọ síbẹ̀, àwọn lọ́ọ̀yà pé kí wọ́n lè rèé béèlì wọ̀tá, torí wọ̀tá ò pààyàn kò sì tó fàdíyà. àmọ́ àwọn agbófinró sọ pé wọ́n gbẹ́jọ́ náà lọ sí ilé ẹjọ́ ń tá a gbọ́nu. kí ló le tó báyìí? ṣáà fẹ́ para wa tán ní àgọ́ṣàṣà ni? ṣé ojú òtì wá lágọ́ṣàṣà ni gbogbo èèyàn ọmọ àgọ́ṣàṣà? ẹ̀ ń bá lójú ń lójú ń tì. bí wọ́n ṣe ń gbọ́rọ̀ yín nílùú bòmíì nílẹ̀ Yorùbá, bí wọ́n ṣe ń gbọ́ káàkiri àgbáyé, tó rọ́rọ̀ yín ti tàn káàkiri gbogbo àgbáyé, àwa ti bá yín tàn. ẹ̀yin òrófó làwa, àwa ò jẹ́ ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ. a ti bá yín tàn, gbogbo ayé ti mọ̀ pé ẹ̀ ń para yín, gbogbo ayé ti mọ̀ pé ìlú ẹ̀ fẹ́ràn ara yín, gbogbo ayé ti mọ̀ pé ẹ̀gbọ́n ń ṣekú pàbúrò lágọ̀ọ́ṣàṣà, àbúrò ń ṣekú pẹ̀gbọ́n, gbogbo ayé ti mọ̀ pé ọmọ ìyá ò méjì ò finú ara wọn mọ́, gbogbo ayé ti mọ̀ pé ẹ̀yin àgbààgbà ló àgọ́ṣàṣà ẹ ti kọ̀yìn síra yín. sójú òtì yín ni? ẹ ń bá lójú ń tì. kí ló dé tó bẹ́ẹ̀? kí ló dé tó bẹ́ẹ̀? àgọ́ṣàṣà ò ṣe ẹ fẹ́ kìlú yín ọparun ni? tó bá tiẹ̀ dọ́rọ̀ lọ́balọ́ba nìkan, ó ní báwọn àgbà ṣe ń ṣe é. bọ́ bá sì dọ́rọ̀ olóṣèlú mọ́dún mẹ́jọ ni. ó wá jẹ́ pé ẹ wá ń fìtàn burúkú lẹ̀ fáwọn ọmọ yín, fáwọn àrọ́mọdọ́mọ yín. sọ yẹ kó rí bẹ́ẹ̀? àgọ́ṣàṣà tó ẹ dákun. àwọn ìyá yankí àwọn 9 ni wọ́n ti ń bẹ ní ibi tí wọ́n wà báyìí ó ti pẹ́. ẹ wá bí wọ́n ó ṣe jáde ní gbogbo ọ̀nà. mo mọ̀ pọ̀rọ̀ tí wọ́n ti yanjú, àmọ́ kí ló dé? àwọn ọlọ́pàá agbófinró gan tí ń bẹ léléwéran, ẹ mọ̀jẹ̀ ń tàn yín, wọ́n mọ̀ fi yín ṣe yẹ̀yẹ́ lágọ̀ọ́ṣàṣà ni. bọ́n bá ti rí tẹ́ ti arrest ara yín dé báyìí, ara àwọn tí ó sọ nínú wọn pé ọ̀rí àwọn ará ilé yín tún ti dé, wọ́n tún ti gbéra wọn dé. sójú òtì yín ni? ọmọ ìlú yín náà lẹ̀ ń gbélé lọ ń tì mọ́lé. ẹ wá bí wọ̀tá ó ṣe jáde ní gbogbo ọ̀nà. kódà kò gbọ́dọ̀ pẹ́. wọn ò pàṣẹ o, àmọ́ ẹ ń bá lójú ń tì. wọ̀tá ò ní lọ́kàn láti ṣèjàmbá o. wọ́n pè mí, èmi gan ò bá wá, àmọ́ torí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àti ibi tí mo wà ńgbà náà ló jẹ́ ń súnra kì díẹ̀. àgọ́ṣàṣà Olódùmarè yóò bá wa bomi pa iná wàhálà lágọ̀ọ́ṣàṣà láṣẹ Èdùmàrè. gbogbo apá kìíní àti apá kejì náà ni mo máa ń bá sọ̀rọ̀. mo ti sọ̀rọ̀ apá kan lẹ́ẹ̀kan.
ẹ̀yin tó jẹ́ pé kí nǹkan kan má ti ṣẹlẹ̀ kẹ́ ẹ mú gbá kẹ́ ẹ má wo kẹ́ ẹ máa balẹ̀ onílé jẹ́, kẹ́ ẹ máa sunlé onílé, kẹ́ ẹ máa sun ọkọ̀ ọlọ́kọ̀, kẹ́ ẹ máa sun mọ́tò onímọ́tò, kẹ́ ẹ kí ló dé tó bẹ́ẹ̀ kéèyàn tó ṣiṣẹ́ gan ní ìsinyìí kó tó ṣiṣẹ́ kan pé òun ó ra spoke kẹ̀kẹ́ má jẹ́ ń tàn yín ìkùnmọ́ ọ̀tún ó ti fẹ́ bọ́ sí tòsí. A gbọ́ pé ńgbà tí wọ́n sunlé bàbá Ṣokopao wọ́n sun ọkọ̀ kódà wọ́n tún sun sàárè mọ́, wọ́n sun oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan, wọ́n balẹ̀ jẹ́, wọ́n bọ̀nà jẹ́, wọ́n tún sunlé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn bàbá Ṣokopao. Wọ́n sun ilé ọ̀nàrẹ́bù Isiaka Adéròmú. Èmi ò gbọ́ pé wọ́n sunlé wọn tẹ́lẹ̀ o, wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni. Wọ́n náà sunlé wọn, wọ́n balẹ̀ kábíyèsí Àṣìṣì Táíwò torí a rí kábíyèsí kan, kábíyèsí kí ni mo dárúkọ wọn lẹ́ẹ̀kan, Òkosùn. Kábíyèsí kejì Àṣìṣì Táíwò tó jẹ́ kábíyèsí ti bàbá Ṣokopao, wọ́n balẹ̀ wọn jẹ́. Ó ní mo fi ṣe prógrámù ọjọ́ kan tí mo post ẹ̀ white báyìí, wọ́n jókòó sí, wọ́n fọ́ gbogbo gíláàsì ibẹ̀. A sì rí fọ́nrán ibi tí wọ́n ti lé kábíyèsí nígbà tí wọ́n lọ ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ṣé gbàgbé pé àwọn ti ṣe coronation ọba wọn, àwọn kejì náà ti ṣe coronation ọba tí wọ́n ṣe mọ̀ ọba méjì lásọpọ̀ jẹ, ọba méjì. Mo lè fi gbogbo ẹnu sọ́pọ̀ ọba méjì ló jọba nílùú Àgọ́ṣàṣà torí wọ́n ti ṣe coronation ti bàbá Àṣìṣì Táíwò fún wọn, ti bàbá kejì bàbá Òkosùn wọ́n ti ṣe tiwọn náà. Àwọn tiẹ̀ ti wọlé pẹ̀bí odidi oṣù 3 gbáko ni wọ́n lò, àwọn ṣe nǹkan ṣẹ̀ǹbáyé. Ṣùgbọ́n a gbọ́ pé gbà tí bàbá Àṣìṣì Táíwò lọ sí ilé ìjọsìn wọ́n fi òkò lé wọn dànù ni. Lára àwọn tó ṣe léyìí ni wọ́n sọ pé wọ́n mú tí wọ́n ń gbé lọ sí àgọ́ ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí pé wọ́n sunlé àwọn. Ara àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé wọ́n bà ṣọ́ọ̀bù ìyàwó àwọn jẹ́. Ẹnìkan tiẹ̀ sọ fún mi pé wọ́n jí ráìsì kó ní ṣọ́ọ̀bù ìyàwó àwọn, pé bo ni káwọn ó ti bẹ̀rẹ̀, kò sí nǹkan kan mọ́, gbogbo ohun táwọn ní lọ́mọ ìlú ti bàjẹ́. Wípé ìdínú tí múnú bí àwọn tó jẹ́ káwọn wò pé àwọn wà rẹ́ni ọ̀hún láàrin ìlú, inú àwọn ó dùn, àwọn ò ní gbà ó. Gbogbo tèmi sì ń sọ fún wọn bí mo bá parọ́ kẹ́ já mi o, ẹnikẹ́ni ló lè bọ́ sí social media tó lè sọ̀rọ̀. Ṣùgbọ́n tí mò ń sọ fún wọn ni pé ẹ dákun ẹ bá wá jèbù rẹ ni. Bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ máa ṣe léyìí lọ, nǹkan máa bàjẹ́ lójoojúmọ́ ni. Nígbò wá ní àlàáfíà tó fẹ́ jọba. Ṣùgbọ́n wọ́n yarí, wọ́n fárígá pé láíláí àwọn ò ní gbà, àwọn ò ní gbà. Èwo ojú mi èmi òjò wàhálà ni o. Gbogbo tí ń ṣẹlẹ̀ l'Àgọ́ṣàṣà tá a bá là nígbà kò ní parí o. Àmọ́ tó wà nílẹ̀ yìí àtúnṣe sì wà o. Adájọ́ ò tí ì dájọ́ ní tèmi lè sọnù, àtúnṣe sì ń bẹ. Ẹ dákun ẹ jẹ́ iṣẹ́ ẹnu ní déédéé sí bíbá yìí ná. Wọ́n ṣe ń padà bọ̀ láìpẹ́ yìí. Wọ́n tún prógrámù mi ó tún jáde láìpẹ́ yìí. Lónìí náà ni kò dọ̀la. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbàpò tí yín dìde, wọ́n tún pè yín láìpẹ́. Ẹ dákun ẹ wá rè é wá nǹkan fi ṣẹ́nu. Èmi ọmọ yáyànfẹ́ ẹ̀yin olólùfẹ́ yín náà ni. Ojú tẹ́ fi ń wò mí ò ní re lédè yín, etí tẹ́ fi ń gbọ́ mi tí yín ò ní fàya. Mo ń lọ mò ń bọ̀, ẹ ń bá ní ọmọ bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá. Wọ́n wà aṣọ tí ń ṣẹlẹ̀ ní apá Àpókíà àti ní orílẹ̀-èdè Nàìjíríà gangan. Torí nígbà tá a gbóòórùn Nàìjíríà lónìí, a rí pé nǹkan ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwa ń pariwo Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀yin ní ká mórí wá kẹ́ẹ̀gẹ́. Ẹ mọ̀ nù tẹ wà yìí. Ṣé bọ́dún kan lẹ ṣì lò ní ọdún 8? Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Bàbá gan agbára, bàbá gan ọ̀ka tí ń bẹ ńlẹ̀ yìí mọ́. Bàbá ṣèǹjì old national anthem ni wọ́n mú wá sí sísítẹ́ẹ̀mù. Àwọn tí ń ṣẹlẹ̀ látijọ́ bá a ṣe ń ra nǹkan látijọ́ wọn ò sì mú padà wá sí sísítẹ́ẹ̀mù. Ẹ wo ẹ dákun àwọn ọlọ́pàá náà agbófinró wa wọ́n ti fẹ́ daṣẹ́lẹ̀ àtàwọn sójà kí gbogbo ẹ̀ ó lè pé bó ṣe yẹ kó pé. Ṣé NLC sì ni ẹ sì ń sọ, lẹ́rí tẹ̀ ń sọ, NEPA ti daṣẹ́lẹ̀, àwọn NEPA wọ́n ti daṣẹ́lẹ̀, àwọn judiciary ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo òṣìṣẹ́ ni. Ẹ má jẹ́ ń tàn yín.
ọ̀pọ̀ ọlọ́pàá kí wọ́n join kí sójà náà join kí gbogbo ẹ̀ ó lè pé bó ṣe yẹ kó pé. Ẹ dákun ṣégun ń bẹ lórí national anthem ni ṣé òun ni wọ́n sọ pé bí wọ́n bá ṣéǹjì yóò jẹ́ kórílẹ̀-èdè ọ̀dà nǹkan sì ń ṣẹlẹ̀ kò sóúnjẹ kò sí nǹkan kan à ń ṣéǹjì national anthem ègún ń bẹ lórí ẹ̀ àbí kéègùn ó lè kúrò lórílẹ̀-èdè Nàìjíríà solution ọ̀nì Yorùbá nation mo sòótọ́ ọ̀rọ̀ fún yín nù ẹ̀ ń bá fẹ́ ọgbọ́n tẹ̀lé sọ fún ìjọ.